ṣàgídí ọkàn ká má ṣe kú sóko ìparun ìkìlọ̀ ni ó má má ṣàgídí ọkàn. Odò tí ó tó nǹkan ní gbòmùwẹ̀ lọ. Má fojú rẹ̀ sọnù ọlẹ́wò ikú ni ọ́. Orí ẹni làwúrẹ́ ẹni kádàrá ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ mà ní àyànmọ́ ẹni kò ní ṣàìṣẹ́ ọ́. Ẹ̀dá kan ò lè yí kádàrá padà ọ́ tán bá wá ń bá ní sọ ò ká gbọ́ ká má ṣàgídí ọkàn ọlẹ́wò wọ́n máa bá ní sọ ká gbọ́ ká má ṣàgídí ọkàn ká má ṣàgídí ọkàn ká má ṣe kó sóko láyé má má ṣàgídí ọkàn o àwẹ̀ o. Epo kékeré ní bojú omi já. Ìwà ẹ̀dá náà ní màyé nira. Ẹ̀dá ẹ̀ màmá ra rògbìn ọ́. Kí ni o ṣe? Daddy! Kò jẹ́ bó ṣe jẹ́ àlá tí mo torí ẹ̀ pé ọ́ nìyẹn. Wọ́n sì ní ìfura lóògùn àgbà. Ṣùgbọ́n lé ọ̀bá fura olè ní òkó lọ olè mi ò ní jà wá o. Kò jù bẹ́ẹ̀ lọ. Torí àlá tẹ́ fi ní kí n wá nìyẹn àbí ọkàn mi ń fà yín pé a ti ríra tipẹ́. Torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹni torí pé irú àlá tẹ́ láre lẹ́wà pé kí n máa bọ̀ láti gboro pé kí n wá yọjú sí yín but ibi tí ìfẹ́ bá wà bó ṣe máa ń rí nìyẹn ọkàn yín ló ń fà mí ẹ fẹ́ rí mi ni. ẹ wá fi àlọ́ hàn mí wọ́n wá jẹ́ pé mo yọ àdá sọ́mọ mi kò possible. àwọn àna àti màá wá ń lu àdá tí màá gbé mo fẹ́ bẹ́ ọmọ mi ládàá. àná àti kọ́ ọ possible wàhálà bí nǹkan bá yọ sí yẹn bẹ́ẹ̀ ni èyí ó fi bígbà tí èèyàn kó ìrẹsì pọ̀ mọ́ yẹrin èyí ó fi sùúrù yóò fi jọ ṣùkùṣùkùṣùkù ọyọ sọ́tọ̀ọ̀tọ̀ ni èmi sá ti wí tèmi mo ti wí tèmi. ẹ ṣe rí ọkọ bóyá ẹ̀yin ò kíyèsí ni pé ṣé báwa náà kì í ṣe ọmọdé mọ́. ṣé mọ̀ pé ẹni tó lọ oko láàárọ̀ tó lọ sọ́ko nínú oko ẹ̀ tó padà dé láwọn tó bá ń fi àdá lálàá kò yẹ kó bá a lójijì it's like gbàtà wà lójú ogun káwọn sọ pé alálàá rí ẹ̀jẹ̀ kí la fẹ́ ẹ̀jẹ̀ náà là ń fojú kan gbàtà lójú ogun so kò gbogbo tẹ̀ ń sọ yẹn ọkùn kọ́nàkọ́nà mi ò nígbàgbọ́ náà ẹ̀ alágọ̀gán. bẹ́ẹ̀ni yóò mọ kójú ogun lèmi náà lọ ni mo fi lálàá pé mò ń jagun àbí bẹ́ẹ̀ kọ́ alágàn ẹ̀kọ́ lọ́pọ̀ èmi tí mo la mọ́ gọ. mi ò sọ pé gan ẹnu mi ò gbà ọkùn kọ́nàkọ́nà ẹnu mi ò gbà sí. ẹnu rẹ ti gbà bó ti ń pe kẹnẹkẹnẹ kọ́ parí ẹ̀ kó pé sojú rondo gbẹ́yìn lókun. Ohun tó bá máa ṣẹlẹ̀ sí ni lọ́lọ́run máa fi hàn ní lójú wa láò. Mi lè fi bíbí sílẹ̀ báwo ni mo fẹ́ bá sáfúndádì mi ni mo lè handle anything tó bá ṣẹlẹ̀ mi ò lè kú lọ́fíìsì ni mo ṣe ní kó wá bá mi báyìí so relax. ó gẹ́gẹ́ tí mo try láti sọ ní kúrò. Very good. A dog that we lost will never listen to the trumpet of a hunter. Mo sọ fún ò ní gbọ́. You think you can sneak into my premises without my knowledge? Èmi náà ti set a trap fún ẹ. And you. But ó kò fẹ́ wá bẹ́ẹ̀. I said shut up! I said shut up! If you try to do anything funny, I will deal with you. O lọ́rọ̀ gbọ́. Mo ní kó má wọ ọmọ mi wá mọ́, o gbọ́. And you know one thing, I know what to do for you.
màá rí pé mo sọ ilẹ̀ wá tí ọmọ ilé wa lọ sẹ́wọ̀n wàá lo odidi ọdún márùn lẹ́wọ̀n tó ò ní fojú kan sẹ́wọ̀n kankan by the time you are back oríire á ti pé and you yourself máa jẹ́ kọ́. very good very good instead wọ́n wá láti wọlé máa sẹ́ni ẹni. I will èmi ni mo bí ẹ ọ̀dẹ̀gbọ́n òfin mi lẹ́nu I have the right to report you kọ́dẹ̀ bá mi sẹ́lẹ̀ I will sell you. Tọ́mọ bá ní sọ ká gbọ́ ká má ṣàgídí ọkàn ká má ṣe kú sóko ìparun. Kí wọ́n ṣe wálé tí ò bí ikọ̀ mi báyìí? Ṣé wọn tún bínú ni? Ìgbà tí ó ṣe pé ẹ̀ṣẹ̀ mọ̀ wá dádì. Ẹ wá àǹtí mi, ó lè jẹ́ pé wọ́n sí ibi tí fóun wà. Kò sí ibi tí fóun wà báwo? Látànà. Ìyẹn ló ní kó má gbé kọ́ mi, aṣáre mi kọ́, á lè pè mí padà. Èmi ò bá mú suggestion kan wá, mi bá ń gbé akẹ́wà wọn lọ sílé tàbí kí lè fi. Ilé wọn. Nǹkan tèmi. Orí ẹni làwúre ẹni kádàrá ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ mà ní àyànmọ́ ẹni kò ní ṣàìṣẹ́ ọ́. gẹ́gẹ́ bí tí mo sọ lọ ṣé mọ̀ pé ẹ̀yìn tí ikú bàbá yìí máa ń ka ẹsẹ̀ léyìn ẹkùn ni bàbá wa sọ ìtàn bí wọ́n ṣe mú ẹkùn lóye wọ ìlú Ọ̀yọ́ tó fi jẹ́ pé ẹkùn ni bàbá wọn máa ń ka ẹsẹ̀ lé ẹ rí i pé tí bàbá wa bá jókòó ẹ rí i pé wọ́n máa ń kásẹ̀ lé nǹkan kan ẹ rí i pé ẹkùn ni ìgbà tí bàbá ń tẹnu mọ́ ẹkùn yẹn àwọn ìwà wa bẹ̀rẹ̀ sí wo ojú ẹni tá a máa ń pè ní ọmọ ẹkùn ẹni yẹn ń gbé lérí Ayémẹtu ní ìlú Ìbàdàn bàbá wa rí ojú àwọn èèyàn pé wọ́n rẹ́rìn bàbá ní kí ló ń pa wọ́n lẹ́rìn ní wọ́n ní pé ìkànnù ọ̀tá àjọ wa pé court visit yẹn pé ọmọ ẹkùn ni báwo wò pé bàbá rẹ̀ lẹ ká ẹsẹ̀ lé torí ọmọ ẹkùn ni. Yes, Tani o, kó níta wọlé. Dominique, how are you? Báwo ni nǹkan? Àwọn parents ẹ̀ ń kọ́? They are fine, sir. Pẹ̀lẹ́ o kárí. Kí ló ṣe fóònù ẹ̀? Mo ti try number kí n tó kúrò nílé pé ebe o around, not available ló ń sọ. Wo kò sí nǹkan kan tó ṣe jàre mú kọ́ decide láti switch ẹ̀ off ni. Okay. Kí ni wedding invitation wa ti jáde? O mo am fún dada àti ọmọ mi. Beautiful. That's good. Dominic, so tell me the lucky man. Olúwafẹ́mi Abíbalógun ni ma. Olúfẹ́mi Abíbalógun. Ọmọ ta nìyẹn? Tọmọ sẹ́nitọ̀. Senator Abíbalógun. Yeah. Congratulations. Thank you. That's beautiful. Wo bó ṣe ronú ṣé o mọ̀ pẹ̀lú lẹ́wọ̀ àwọn parents ẹ̀ wẹ́n tó lọ fẹ́ bólówó ṣe máa ń ronú nìyẹn. Ọmọ olówó ló máa ń ṣọ̀rẹ́ olówó àwọn ọmọ olóṣì á máa ṣọ̀rẹ́ ara wọn. Báwa ṣe máa ń ronú nìyẹn o. Àwa tá a bá jẹ́ millionaires a máa ronú láti bá àwọn billionaires ká máa bá wọn ní délé ni but àwọn tó bá jẹ́ pé bóyá bíi gbogbo ń tán rí láàrin ọdún bóyá bíi 200,000-300,000 wọ́n mọ̀ wá wọn level wọn náà ni you understand so ọmọ ó jẹ́ kẹsàn-án rẹ̀ kó advice ẹ̀ Káyọ̀mídé yé kó yé máa tẹ̀lé àwọn ọmọ tí ò níran ọmọ tí ò ṣe trace ọmọ of nobody ṣé o mọ̀ pẹ̀lú lẹ́wùrú wa irú tí wọ́n ṣe lóye ọmọ tiwa náà máa ṣe. Ọlọ́run jẹ́ kí gbogbo ẹ̀ dáa gbogbo náà máa ṣe oríire. Àmì o. Ẹ má worry sir, máa bá sọ̀rọ̀. That's good. Mo dẹ̀ nígbàgbọ́ pé a gbọ́ sí mi lẹ́nu. Báwo dẹ̀ ni gbogbo ètò jàre? Ẹni la ṣe wa wọ́n mi. Àdá àṣeyọrí la máa ṣe lórí gbogbo yín lágbára Ọlọ́run. Àmì máa. Tẹ̀lọ́rẹ̀ ẹjọ́ ló máa sọ̀rọ̀ ẹjọ́ ló máa sọ̀rọ̀. Gbogbo àtọ̀ sí ti lọ́rùn. Báwo ni ẹ̀dà? Ṣé ti bá àwọn aṣọ yìí? Ṣùgbọ́n Ó máa dà. torí ẹ̀ ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ yẹn ìwọ náà bọ́ mi sọ̀rọ̀ náà. Ṣé mi wá kí n bá ti? O kí n bá sọ̀rọ̀. Orí títa yín mú wáyé kọ́ ni kọ́ ìlè mú wáyé. Ìwọ ni ṣe náà gbọ́dọ̀ tó dáa. Ó dà. Tọ́mọ bá ní sọ ká gbọ́ ká má ṣàgídí ọkàn ká má ṣe kú sóko ìparun. Odò tí ó tó nǹkan ní gbòmùwẹ̀ lọ. Má fojú rẹ sọnù ọlẹ́wọ̀ ikú ni ọ́.
orí ẹni làwúre ẹni kádàrá ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ mà ní. má bínú sí mi pé mo pẹ́ tó bá mọ ibi tí mo ti ń fẹsẹ̀ rìn bọ̀ ẹ ká fi yẹn lè má yẹ ká sọ ń pa ẹ̀ rárá. ok Ọláwálé mo mà ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. kí ló fẹ́ bí mi. kí ni wọ́n ń pè ní okùn ìfẹ́. okùn ìfẹ́ question tó lágbára ló béèrè lọ́wọ́ mi yìí o okùn ìfẹ́ gùn èèyàn ò lè rópin ẹ̀ bí èèyàn ṣe lè rópin ẹ̀ tó èèyàn ò dẹ̀ lè fojú rẹ̀ okùn ìfẹ́ ò lè gé tó bá tún wá gé kò ṣe so. irúfẹ́ wo ló wá ní sí mi. jẹ́ kí n fi ìfẹ́ tí mo ní sí ẹ jẹ́ kí n fi wé ìjàpá àti igbá tó wà lẹ́yìn ẹ̀ ó mọ̀ kẹ́kọ̀ọ́ sí ibi tí ìjàpá ń lọ tí gbẹ̀yìn ẹ̀ ò kì í tẹ̀lé kò dẹ̀ sí bàbá ńlá kú bàbá ẹni tó lè gé igbá tó wà lẹ́yìn ìjàpá láì ṣe pé ìjàpá kú. ó ti yé mi. ó ti mọ̀ tó mọ ìfẹ́ tí mo ní sí ẹ. ó ti yé mi ìyẹn wá túmọ̀ sí pé aṣọ kan tó wà lọ́rùn alábàáwọn. onílàákàyè lọmọ tí mo fẹ́ abakú ni. àmọ́ kí ni kò ló yẹ mi dájú pé má ṣe bẹ̀rù lábọ̀ mọ́ ẹ dákun ẹ o ẹ gbọ́ kìlọ̀ tọ́mọ bá ní sọ ká gbọ́ ká má ṣàgídí ọ̀. Mọ́mí. Àǹtí. Ẹ jọ̀ọ́ Wálé ńkọ́ àti mọ́mí. Bẹ́ẹ̀ ti gbọ̀n kí ni? Dáwọ́lé ti ṣaláìsí. No, Wálé boyfriend mi. Dáwọ́lé tó ga. Tí mọ́mí ẹ̀ ń tàkàrà tẹ̀. Ẹ nà Dáwọ́lé ti ṣaláìsí. Wálé ò lè kú. Ìjẹta gan-an sí ẹ. Àǹtí. Yóò Ferrari ní ìdájọ́ kò ráìtò. Ẹ fún mi ní ẹgbẹ̀rún ní 1,000. Ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ bá jẹ́ ẹ̀jì. Sísá, kọ́ máa ti sanwó yín. No, sanwó mi bá wọn gbà tí ò ṣe pọ́ mọ́ mi tẹ́lẹ̀. Kí ni? Ó bá wù mí kí sọ́wọ́ yín ni. Ẹ̀rọ àwọ̀ yìí ṣe gbọ́. Ìyá ẹ ṣe gan-an. All right, ó dàbọ̀. All right, ó dàbọ̀. Ọmọ ìlú jà sí bẹ́ẹ̀ yìí. Ó jà yìí. Yé. Tọ́mọ bá ní sọ ká gbọ́. Ọ̀rẹ́ bẹ́ẹ̀bì. Mi ò wá sọ bẹ́ẹ̀. Lẹ́yìn ìwé ìdájọ́ tún yí bá ń gbóṣẹ́. Wow, nice name. Orúkọ tèmi náà ni Ayọ̀mídé ọmọ chief Wọnúọlá. Very beautiful name, very beautiful name. You can say that again. Okay. Can I ask you a digit? Oh, no, I'm sorry. Oh, kí fún stranger ní nọ́mbà rẹ̀. Ìwé wà kí n ṣe stranger mọ́. Anyway, èyí kí n mọ́ra yàn jù bẹ́ẹ̀ náà. 0 861. ẹ̀dá kan lè yí kádàrá padà. Bídèmí, what funny? Maxine ló pa mí lẹ́rìn. Wọ́n ní ajá ń lé kìnìún. Ìyẹn ò possible. Kí kìnìún gan wà lójú kú, ajá ò lè súnmọ́ bẹ́ẹ̀. Ẹ̀yin ọ̀rẹ́. Guess what? Nǹkan tí mo ní mo fẹ́ sọ fún yín láàárọ̀. Tẹ́ bá rí boyfriend tuntun tí Ayọ̀mídé introduce yìí. Tẹ́ bá rí bọ̀bọ̀ ẹ̀ máa mẹ́rin. Ọlọ́run àfi bí dìdìrì bí ẹran bí ajá bí kìnnìún àti ọ̀bọ fún àyè mọ́ńkì ẹ̀mọ̀ kan tó pè lọ́bọ̀ mọ́ńkì ló ń jẹ́ bẹ́ẹ̀ in case tẹ́ bá mọ̀ ó fún àyè bọ̀bọ̀ yìí lọ bọ̀bọ̀ yìí ugly tẹ́ bá rí ẹ̀ máa mẹ́rin ni I swear to God.
bọ̀bọ̀ ìhọ̀. Deborah kí ló dé kí ló ṣe ẹ́ ná ìwọ ló máa rí ẹni tí ẹsẹ̀ wọ́ ìwọ ló máa rí ẹni tí kan wọ́ òpè kòkòrò lásán ò lè dá. Mama Deborah ya Osolo Makinde ó ga fún ẹ. Kí ló ṣe yẹ? Mo ń sọ nǹkan fún yín ẹ̀yin méjèèjì ẹ̀ understand. Mo tẹ̀ trust ìwọ tó bá rí bọ̀bọ̀ yìí ò ní dásáyọ̀ mi dé mọ́. Àti bọ̀bọ̀ yìí ugly nǹkan tí mo sọ fún yín ẹ lè like bọ̀bọ̀ yìí. Àti mo mọ nǹkan tí bọ̀bọ̀ yìí wà irritating ó dùn mí tẹ́yìn méjèèjì ò sí bẹ́ẹ̀ tẹ́ bá wà ń bẹ́ẹ̀ máa understand nǹkan tí mo sọ. O ní ṣe àbí. Ẹ ti bínú. Abẹ́ sàkójákẹ́. Tọ́mọ bá ní sọ ká gbọ́ ká má ṣàgídí ọkàn ká má ṣe kú sóko ìparun ìkìlọ̀ ni ọ́ má má ṣàgídí ọkàn. àlùbọ̀ owó wáyà fúrò ẹgbà mi lọ́wọ́ owó mi lọ́ọ̀fù méjì pé ó kọjá bẹ́ẹ̀ o. Má fojú rẹ̀ sọ̀rọ̀ ọ̀lẹ́wò. Ìdúpẹ́ ìdárúkọ ara rẹ̀ èyí ayé kì í pẹ́ ṣe ojú ẹ̀dùn orí oh my God ọlọ́run dábàjẹ́ mi lórí mo máa gbé ẹ̀. Èmi ń dẹ̀ lè gbé wọ̀. Òbẹ́ẹ̀mì ọlọ́run. Tọ́ba wa ń bá ní sọ òkà gbọ́. Àmì ìrọ́pẹ́ òun pé inú ìfẹ́ yẹ ní ìwé àwọn oníṣẹ́ àwọn. Hello, I can never use you no matter what. Hello, if you look me, if you are really serious, don't take me. Hello, don't mind him. Let's go. Epo kékeré ní bojú omi já. Ìwà ẹ̀dá náà ní màyé nira. Ẹ̀dá ẹ̀ màmá ra rògbìn ọ́. Mo máa fẹ́ padà sí school lọ́la. Kò lè sí much lọ́wọ́ mi. Àmì ìwọ̀n ìgbà tí dáàdì máa dé. So anything tó bá lè bá mi arrange. Kí ló ṣe Ayọ̀mídé? Kí ló ṣẹlẹ̀? Ayọ̀mídé. Ayọ̀mídé kí ló ṣe? Ayọ̀mídé kí ló ṣe? Má bọ̀. Ọmọ wa òkè mà. Bóyá o fẹ́ ní kíni? Inú. Irú ọkọ mi gbọ́dọ̀ wá tí mo ṣe. Kò gbọ́dọ̀ jẹun tí mò ń ro Ayọ̀mídé. Yé kò dáa o. Mo gbé Ayọ̀mídé. Kò ti lóyún. Ayọ̀mídé kò ti lóyún. That's not a big deal now. After all, we had complaint pops here. So, mi rò pé ó yẹ kí ìyẹn bọ́dà ẹ̀. Mi mọ̀ pé wọn náà máa sọ bẹ́ẹ̀ o. Nǹkan tí wọ́n ń bọ́dà mi ń sìn òun ni ti mọ́mì. Ṣé ló take gbogbo ọ̀rọ̀ yìí personal? Ọ̀rẹ́ ó máa ní ohun tí ajá rí tó fi ń gbó. Ajá yìí dédé gbó lásán. Mọ́mì máa ní reason o. Ẹnu òsì lọ reason wo ni mọ́mì ní? Ó yẹ ẹnu pẹ̀ mọ́mì máa ní reason. Èyí ó ti máa true báyìí Ayọ̀mídé tó dàgbà tó báyìí ọmọ tó báyìí. I know that you ma graduate ní this year. Ó ní owó so what are you saying? Ayọ̀mídé má dá lóhùn. Jayé orí ẹ̀ lọ. Má sọ bẹ́ẹ̀ mo dìbò rẹ̀. Ayọ̀mídé jẹ́ kí n bí ẹni question kan. Ta ló lóyún fún? Túnjí ni ọ̀fọ̀. Ọmọ tí abáǹkojú ọ̀nà hàn tó bá sọ pé gbólóò máa rìn. A ní choice ẹ̀jẹ̀ àfilẹ̀ nígbà tó bá wọnú igbó yẹn tó bá rí n tó ń gbẹ́nu igbó àpadà tọ́lọ̀ bá jẹ́ kó kú síbẹ̀. A lè fi pa mú ẹṣin lọ sódò ni a lè fi pa pé kó mú mi. Ìwọ lóyún. Ok, ta ló responsible fún yín yẹn? Mo fẹ́ mọ̀ ọ́ torí mọ̀ pé èyí ti máa mọ̀ ti ẹ ti mọ̀ ọ́ kò possible kẹ́ má ti mọ̀.
ẹ jẹ́ ká mọ̀ wọ́n ẹ pé kán yọjú sí wa. ṣùgbọ́n tí dáàdi ẹ̀ wí ṣé mo mọ̀ ni èmi mọ̀ pé inú bàbá ẹ̀ ò ní soyún tó ní nítorí wípé ipò tí bàbá ẹ̀ wà àti àwọn ọ̀rẹ́ ẹ̀ ni ìwọ ni kò tara mọ́ra ọ̀hún níbi tó gbé dé yìí kò ṣe pápápá ẹni tó fún ẹ lóyún kò mú wá kó yọjú kọ́mọ ọmọ ṣe máa ṣe ìyàwó fún ẹ tó bá máa lọ́lé ọkọ ẹ àbí kí ló tó kù. ìyá bá ti rà ọmọ náà kó ìyá bá ti rà alára tó fẹ́ níjọ. Tani. Odò tí ó tó nǹkan ní gbòmù ẹ̀ lọ. Má fojú rẹ̀ sọ̀rọ̀ ọ̀lẹ́wò. Níbo? Adébọ̀lá ti wá. Tálẹ̀ bèrè. Mi dé. Àǹtí mi. Àǹtí mi. Mò ń bọ̀. Kádàrá ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ mà ní. Wá èmi ò ń ṣe Jímọ̀ olóyin tí ọ̀gá máa ha owó kí ló dé èmi ló wá ṣe. Wọ́n mú ẹ̀rí. Ẹ̀yin náà ni mo wá rí. Kí ló ṣẹlẹ̀? Ẹ sọ pé ẹni kí n yọjú sí yín. Ta ló sọ bẹ́ẹ̀? Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Ìyàwó mi ọ̀kẹ́. Ìyàwó ẹ̀? Ta ni ìyàwó ẹ̀? Ìmọ̀lẹ́ ọ̀rá Ayọ̀mídé. Irọ́ kò ń ṣe Ayọ̀mídé tiwa. Ṣé o mọ̀ pé lẹ́kọ̀ọ́ mẹ́sàlẹ̀ mẹ́ yẹn ọmọbìnrin kan mẹ́rin náà ń jẹ Ayọ̀mídé ó ṣí léwọ̀ ni tó bọ́ síta ilé kẹta sí ní ọwọ́ ọ̀tún ẹ̀ ibẹ̀ nílé àwọn Ayọ̀mídé yẹn wà. Mo rò kí mi yóò dúró bí mi jàjàjàjà Ayọ̀mídé ọmọ kì í fọmọ wọ̀ ní ọ̀la rìtáyà sójà. Ayé ò ní dáa kò ní dáa fẹ́ bó tó ṣe kìmídélé yẹn kò ní dáa fẹ́ bó ṣe kìmídélé yẹn. ẹ wọ gbọ́gbọ́ bọ́tà. bọ́ndì him out. bọ́bọ́tà bọ́bọ́tà. yóò bá lọ lẹ́rọ. bọ́bọ́tà. ìyàwó wo ni a fún ìyàwó. wọ́n gbọ́gbọ́ ṣẹ́gbẹ́ tó ti ta kọ́ wọlé. wọ́n dé wọlé kọ́ fún mi. àbí kí ni gbogbo ilé ìgbà. ẹ gbọ́dọ̀ tó wọ́n ní ọ̀gbà yìí mọ́ o. ọdún ẹ má ṣe lẹ́kùn. àbí kí ni gbogbo ilé ìgbà. ó ní ayọ̀ mi yé. pẹ̀lú gbogbo akitiyan àti wàhálà mi lórí pé kí ọmọ kó mọ́ ṣiṣẹ́ àgbà tó ṣe kó fẹ́ ṣe náà wọ́n á sọ mí lórí ẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹgbẹ́ mi a ní kó mú ọkọ wálé èyí tó mú wálé wọn ṣé ẹ bọ́ra ní àbí dẹ́dẹ̀rìn àbí kí ni ká pè náà àbí ẹ̀ wá gbà mí. In fact, I'm highly disappointed in you. Tí wọ́n bá sọ wípé kí wọ́n lọ mú ọmọ adójútì ní wá ìwọ lẹ́ni àkọ́kọ́ tó yẹ kí wọ́n kọ́kọ́ mú Ayọ̀mídé. Dádì, kí lè fẹ́ kí n ṣe? Mọ́mí kí lè fẹ́ kí n ṣe? Mo mọ́kùnrin àkọ́kọ́ wá fún yín, ẹni rárá. Mo tún fi wálé náà hàn yín, ẹni no. Mo sọ wípé mo lóyún fún Túnjí sí ẹ tún complain. What do you want me to do? Are you out of your senses? Ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Daddy, mo wà okay. I'm in my right senses. I'm okay. What do you want me to do? You are stupid! You are bastard! Mo gbá ẹ létí kò gbá tiẹ̀ padà. Àbò fẹ́ hẹ̀pẹ̀. Kí ló ní tó di àná lẹ̀? Mo fẹ́ hẹ̀pẹ̀. Ó sọ pé mo gbá ẹ létí ẹ̀. Lọ sínú bedroom ẹ̀sìn. Lọ páàkì gbogbo ẹ̀rọ ẹ̀. I don't want to see you in this house again. I give you the next 10 minutes to pack out of this house. Anything after 10 minutes, you will find yourself to blame. Out! Finish! You want to talk? Talk! You go with her. Talk! You go with her! I said talk. And go with her. Àti sọ́ra ni, ẹ jọ.
ẹ̀kẹrin kò sí enTv ẹ̀yin mo fẹ́ rí àti tọ́lá ni ẹ wo ó ti tójọ́ mẹ́ta tí mo ti fẹ́ rí yín. fún kí ni. yóò dáa fún yín ẹ jọ kí ni àǹtí Ayọ̀mídé ṣe gan-an tí dáàdì fi lé wọn kúrò nílé. ta ló sọ fún yín pé dáàdì ló lé àǹtí Ayọ̀mídé. tí mo mọ gbogbo nǹkan tí wọ́n ń ṣe báyìí tí dáàdì ń bínú tí wọ́n fara ya wo ẹ̀yìn wíńdò wọn ni mo wà tí mo ti ń gé fúláwà tí dáàdì ṣe if you talk you go with her if you talk you go with her. ẹgbẹ́ ògbẹ́ni orí burúkú yín sàn ṣé ẹ rí tí ẹ bá máa ń dìkọ́ tẹ bá sínú ilé ẹ máa rí ìkọ́ tí màmá rìpọ́ọ̀tì fún dáàdì ṣé ẹ rí ẹnu yín tó dàbí ẹnu aṣọ́ṣọ́ yẹn ìyẹn ẹ máa rí ìkọ́ tí màá ṣe fún yín new zealand ẹ rí bó ṣe rí. ẹ má bínú ṣẹjọ́ mi wá ni ṣèbí nǹkan tí mo rí ni mo sọ if you go if you go. tọ́mọ bá ní sọ ká gbọ́. ìwọ náà bá ṣe má bínú tó yẹn náà mi òbí ẹni máa gbé kú lábẹ́ bó ṣe wù kó rí náà. ok nǹkan tí wọn náà máa sọ nìyẹn àbí. mo sọ fún mi pé wọ́n fọ́ mi létí wọ́n tún ní kí n kó jáde kí ló wá fẹ́ kí n ṣe. ìdá ṣáà má bínú ṣùgbọ́n iṣu ẹni náà ní mú ní jọ̀wọ́ bí kò ṣùgbọ́n ìyọ̀bẹ wá kò tó máa jẹ sẹ́yìn tí wọn náà lọ bomi sára yóò fi rù. kádàrá ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ mà ní àyànmọ́ ẹni kò ní ṣàìṣẹ́ ọ́. ẹ̀dá kan ò lè yí kádàrá padà ọ́ tán bá wá ń bá ní sọ ò ká gbọ́ ká má ṣàgídí ọkàn ọ̀lẹ́ o. tán bá ń bá ní sọ ò ká gbọ́ ká má ṣàgídí ọkàn ká má ṣe kó sóko ìbámu. Èkó kékeré ní mojú omi já. Ìwà ẹ̀dá náà ní màyé nira. ẹ̀ẹ́dẹ̀ dáhùn táì tí ń lọ náà ilẹ̀ dẹ̀ wọ̀ látàrọ̀. Why are you screaming? Play don't scream. Who fed me? Yes, fine. Ayọ̀mídé ńkọ́? ẹ rí ní skul náà. bẹ́ẹ̀ ni mo. ẹ wò bóyá ẹ mọ ọ̀dọ̀ àfẹ́sọ́nà ẹ̀kan tó lè wà kẹjúwe fún mi kí lọ síbẹ̀. No ma. Mọ́mì, nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ ni pé àwa náà ti pàgọ́ èèyàn kò dé lọ. Àwa ní pé tó bá di Sátidé tó ń bọ̀ yìí pé ká wá check ẹ̀wò nílé pé bóyá ọ̀rẹ́ díẹ̀ ló ṣe pàgọ́ ẹ̀. Àbí? bẹ́ẹ̀ ni mà. àwa náà ti pàgọ́ ẹ̀ títí tí kò lọ in case tí ẹ bá rí ẹ jẹ́ kí ó mọ̀ wípé àwa wá láti ilé. ẹ ṣe kò sí wàhálà ẹ ṣe máa dà ẹ fojú sí wèé dáadáa. Ok ma, ó dà ọ́ ma. ilé ìtumọ̀ rẹ̀ rí kò sí ní skul kò sí nílé. Kí ló kan tẹ̀ ń bẹ̀ tọ̀ bá Ayọ̀mídé? Torí omi ẹnu sóye wá ju ẹnu wá ju ẹnu. Ayọ̀mídé kí wàá ló kàn mí wá láyọ̀mídé. lẹ́yìn ṣe ọmọ ajá tí ò ń ṣe ọmọ ẹran kó dìde ọmọdé jáde nínú ilé láti bí ọ̀sẹ̀ kan kí bàbá yìí má tiẹ̀ gbìyànjú wípé ká kó àwọn ọmọ yìí ó dàbí èèyàn bímọ mẹ́wàá gan pàápàá kò ní sọ pé kíkan nù wọn àti ìwòrú ayé tí mo ti ẹ̀wà wáyé o ìgbésí ayé wo gbogbo ni mo wà yìí. Bàbá Ayọ̀mídé, kí ló ṣẹlẹ̀? Ó sùn. Mi ò sùn. Kí ló dé? Torí ọmọ mi náà ni. Ọ̀rọ̀ máa ní òjò kó sùn. Bẹ́ẹ̀ni. Ni wọ́n ń dá sọ. Tó dẹ̀ máa dùn wá láti mú sí lọ́fíìsì lẹ́yìn. Tó mọ̀ pé mo wíkì gan. Ọmọ ẹ̀ ṣeré lọ ni. Tó bá yá ọmọ náà lé bàbá ẹ̀. And besides, tó bá ń pe ẹjọ́ ló fẹ́ rò ṣé wàá máa lọ sí tí wọ́n kó lọ jókòó ńbẹ́ kó máa lọ rojọ́ pẹ̀lú tó bá fẹ́ bá rojọ́.
You are disturbing my sleep. Kí mi lọ sí sitting room kí lọ jókòó kí máa rojọ́ ń bẹ̀. And tó bá tún rojọ́ mi, ó lè di wàhálà o. Because I am too weak. Mo ṣe wàhálà pọ̀ lọ́fíìsì lẹ́nu. So mo fẹ́ tó máa disturb mi. Tí má tún gbọ́, I will send you out of this bedroom. Good luck. Ká má ṣe kú sóko ìbá. Ìkìlọ̀ ni ó má má ṣàgídí ọkàn. Welcome, sir. Yeah, relax. All right, sir. Mo ní problem kékeré kan ni. Kí ni yẹn, sir? Ṣé bó mọ ọmọ mi Ayọ̀mídé yẹn? Ayọ̀mídé, of course. Mo mọ Ayọ̀mídé dáadáa. Ṣé ó ṣe é gbọ́ kó sọ pé wọ́n jí ọmọ mi gbé? But, sir, ìyẹn ò possible. It's not possible, sir. Tí mo dẹ̀ mẹ́ni tó gbé. What? Of course, mo mẹ́ni tó gbé. Mo wá fẹ́ gẹ́gẹ́ bí sójà, mo fẹ́ kẹ́ act immediately. Yes, sir. Get him arrested. Kẹ́kọ̀ọ́ tiẹ̀ lọ bá mi jù sínú cell náà. Káwọn máa discuss ọ̀rọ̀ ẹ̀ later. Okay, sir. Ìyẹn ò ṣe problem, sir. N tẹ́kọ̀ máa bá wa ṣe ni pé bóyá lè bá wa get àwọn photo ẹ̀ tàbí data or need information about the person. Mo promise ya máa gbé. I can easily get one of his pictures. Torí gbà tí mo ń wo yàrá Ayọ̀mídé, mo rí fọ́fì kan tó hang sára ìgànnà. Okay. Lẹ́yìn mi gan mọ area àbí tó ń gbé, màá júwe fún yín, ẹ̀yin á máa bẹ́ẹ̀ ṣe máa trace ẹ̀. Yes, sir. Ìyẹn máa dá, sir. That one lè bá wa get here. I can promise you that thousands of his somewhere could escape under the sky. Jẹ́ kí n lọ wọnú yàrá Ayọ̀mídé. Thank you, Mo ń bọ̀ sir. dúró. No problem, sir. Shut up. Ta ló ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀? Ìwọ náà ni. Okay. Just leave me alone. Officer, please take charge. Okay. I want. Mo fẹ́ jẹun. Wo ojú mi dáadáa kó o dẹ̀ wo ọwọ́ mi tó bá ṣe mọ̀nàmọ́ná mọ̀nàmọ́ná máa ṣe ẹ́. N bolo ló pọ̀ wá. O mọ mọ̀nàmọ́ná ẹ̀mí bẹ́ẹ̀ náà kó o mọ̀ ibi ní pa mọ̀nàmọ́ná kú ibi ló máa pa ikú. I don't know. See what you have turned them into? Yes, sir. Baby soldiers. Oh, yes, sir. Now I give you the next 2 hours to fish him out. Yes, sir. House. Yes, sir. You are going back to the cell. Is that taken? Yes, sir. Police officers. Bóyá kọ́ ni ẹni mi ò ṣe ni èèyàn mi ò ṣe àmọ́ ní fi wá láàárọ̀ lásán ṣé
nítorí ọ̀rọ̀ dádì náà ló fi wá ṣe báyìí àti wípé tá a bá ní ká wo méjì òṣègùn tó ká fi dáná rẹ̀ á mọ̀ fi ná sílé. ẹ wo ọ̀rọ̀ dádì. àǹtí ṣé kò ń ṣe pé ti lọ sọ fún mọ́mí àti dáàdì pé mo bí tí mo wà ṣá. rárá gbogbo ilé náà tí ń ṣe yìí títí ẹ náà ni o àti pé. ẹ wo ẹ fi mí lè jàre ẹ fi mí lè kí lè sọ gan-an ẹ fi orí mi orí fọ́ mi orí fọ́ mi pẹ̀lẹ́ orí mi náà sọ̀rọ̀ lọ́wọ́ ní inú sí ní orí ẹ mú kí ni abẹ́ yá nǹkan mọ́ lórí. ọdún mi yí tó kí mo ní ti wọ́n lá. ìyá bá mi fọwọ́ kù ìgbé lọ́sọ̀ pítù àti lọ pítù wọn náà jọ àwọn tó wà mẹ́wàá wáyé. ẹ wo àǹtí ẹ fún mi some minutes mo ń bọ̀ ṣe gbọ́. ẹ má pẹ́ o. ókè mi ò ní pẹ́. nurse ẹ fún mi ní file máa tó wà wọ́ọ̀tì fọ́ yẹn. ara wọn ti wà òkè mo ti fún wọn lábẹ́rẹ́ wọ́n lè ti sùn lọ by the time bá fi máa jí sórí fífọ́ yìí ti máa ti sàfẹ́. ẹ ṣe gan-an. kò tọ́ pé iṣẹ́ tí wà làwa ṣe yóò lè tì tẹ́kọ̀ máa ṣe fún wọn sì ni pé ẹ lọ bá wọn gẹ́ ètò oúnjẹ by the time tó máa fi máa jí sí oúnjẹ náà a máa parí. lọ bá wọn gẹ́ ètò mo bá ti mọ̀ wọ́n tẹ́tù bí ẹ dìde lọ ẹ máa. ìgbà tí mo jókòó sí ìbàyẹ̀ ẹ̀kan yẹn lédi olóyún tí bọ̀bọ̀ dìde nìkan mú wá yẹn tẹ̀sọ́ pé kọ́ mú lọ sí wọ́n 3 òun bá fi. ó bèrè lédi tó wà nínú ẹ jẹ́ àná ó yá ẹ jẹ́ kí mi dúró kọ́ máa mọ̀ pé mi ìrànlọ́ mi wá. ṣé o ká tẹ̀lé o. ẹ̀yin tẹ̀lé mi ẹ máa jókòó sí ilé bàbá ẹ tẹ̀lé o. ẹ máa bí i. báwo la rẹ ọgbẹ́ tá a wà. ẹ jọ̀ọ́ kí ló ṣe ṣẹlẹ̀ báwo gan ló ṣe débi. ẹ ká tẹ̀lé ẹ ká tẹ̀lé ẹ wù wá lára ẹ sí. bóun tiẹ̀ ti jẹ́ ara yìí. Ìdí orúkọ mi mọ́kọ Ayọ̀mídé. Ayọ̀ gbọ́ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ kọ́ orí ológì ní òní sàní ekukeku láyé bóun ni tiẹ̀ ti jẹ́. èmi ni. ṣùgbọ́n ṣe pàtàkì mo ti bá wálé náà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kó tó di kó dé torí tí mo ti ń rí ẹ̀yin méjèèjì papọ̀ ó ti ń lọ bí oṣù 5 sí 6 báyìí ó túmọ̀ sí wípé ó yẹ kẹ́ ìgbọ́n ti mọ̀ nínú ara yín ẹ̀yin méjèèjì ó yẹ fẹ́ fẹ́ra yín àbí ẹni fẹ́ra yín bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ ti máa mọ̀ ara yín díẹ̀díẹ̀
torí pé àwọn àgbà Yorùbá sọ wípé nǹkan téèyàn ò bá ní jẹ kéèyàn má wulẹ̀ fi gbé òun mu rárá. mo ní ẹ ṣe gan gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ohun láti gbọ́ ṣeré mi àti Wálé ìfẹ́ wa kò kí ń ṣe ìfẹ́ igídá ẹyẹfò ìfẹ́ òtítọ́ la ní síra wa ẹ̀yin ló wá kú báyìí kẹ́ máa fàdúrà ràn wá lọ́wọ́ mọ́. mi fi gbà kúndá kí àdúrà mò ń gbàdúrà dáadáa mo dẹ̀ nígbàgbọ́ pàdúrà mi máa gbà mo mọ̀ pàdúrà mi máa gbà tó jẹ́ pé ẹ máa bọ́kùnrin àbíró ẹ máa bọ́bìnrin àbíyè lágbára Ọlọ́run. ìyá Wálé ẹ bá wo ojú aago ọjọ́ lọ díẹ̀díẹ̀ afẹ́ tètè máa lọ wọ́n fẹ́ lọ ṣe irun orí wọn. irun ṣíṣe bẹ́ẹ̀ ni oúnjẹ tí mo wá ṣe sínú kitchen fún yín kọ́. a máa jẹ́ gbà mí ọmọ yẹn àpàdé wá jẹ. ẹ ṣe gan-an. mo bá mi kílé o. ṣe dáa yìí náà wà. kí o fún mi ẹ rọra o ẹ má pẹ́ o. ọmọ kẹrì kì í mọ tí abiside ọmọ kẹrì ọ́fíìsì níbí. ìyá wa ni kò máa mú mi. ẹ̀yin fúnra yín lè wá ní sá. mo nídìí nǹkan láti mú fáyà. òkè àwọn tẹ̀rọ pé fáyà tán ní kì í fi bẹ́ẹ̀ ní fẹ́ wá mọ́. ọwọ́ yìí. Daddy. Mo ní kí n ṣe tán pẹ̀lú fáyà ní sá kí wọ́n introduce fiancé mi sí tí mo máa ń sọ̀rọ̀ yìí fún yín sá. How are you? I'm all right, sir. Well, okay. I'm okay. Kí lorúkọ ẹ? Ọláwálé Johnson ni sá. Ọláwálé Johnson. How do you? I'm all right, sir. Yes, sir. Iṣẹ́ wo ni wọ́n ṣe? Mo ṣe máa níṣẹ́ sá. O tí ì níṣẹ́? Ó kù díẹ̀ sá. Kí ló wá ń ṣe for now? Mo ṣe self-taught but mo ń try láti wá nǹkan kan láti ṣe náà ni pẹ̀lú àwọn credentials mi. That's good. Kí ni discipline ẹ? Peace admin sir. Oh, stand a better chance. Àwọn parents ẹ ń kọ́? Wọ́n wà sir. That's good. Daddy? Daddy ti kú sir. Oh, sorry. Yes sir. May his gentle soul rest in perfect peace. Amen sir. What of money? Mommy wà sir. Oh, that's good. That's good. Iṣẹ́ wo làwọn ń ṣe? Àgbàlagbà díẹ̀ ni wọn àwọn tó máa ń káràkátà wọ́n lè ń tajà ní àdúgbò táwọn èèyàn dẹ̀ láìkí wọ́n popular gan lérí àwa. Petty business sir. Irú kí ni wọ́n? Àkàrà àti ògì ni wọ́n ń tà sá. What? Àkàrà àti ògì. Gbọ́, ṣé o ti lọ sílé wọn rí? Mo ti lọ sílé wọn sá. O lè ti meet wọn lẹ́yìn rí? Mo ti meet wọn and she is a very nice woman. Ṣé wá rí iṣẹ́ àkàrà tí wọ́n ń ṣe yẹn? She is very good at it. Èmi gan ti jẹ àkàrà wọn rí mo lè enjoy ẹ̀ sá. Shut up! You are a bastard. You are a bloody bastard. Ọmọ àlè ni ẹ́. Èmi ni wọ́n sọ fún pé ìwọ ti délé wọn. Ẹni tí màmá rẹ̀ ta ògì àti àkàrà ló wá fẹ́ mú pèmí gẹ́gẹ́ bí ọkọ wọn. Ní tó jẹ́ pé wọn nìkan ni mo bí. Ṣé orí ẹ̀ ò dàrú ṣá? And you, ṣé wọ́n sọ fún ẹni? O ò mọ standard mi ni. O ò mọ standard màmá ẹ̀ ní society ni. Màmá ẹ̀ tó ń ta àkàrà tó gì kò compatible pẹ̀lú family tiwa. Yàrá ìṣòwò gangan ò compatible pẹ̀lú ọmọ mi. Ìwọ tó ṣẹ̀ ń wáṣẹ́. Ta ló ti ní assurance pé wà á ríṣẹ́? Listen and listen very well. Don't ever come to this office again. Go! Ṣé wàá tẹ̀lé wáyé o? Lady, ó ní future mọ́ mi ló ń tàkàrà kó ń ṣòun. Listen, for what you have done, mi ò mọ̀ pé ẹni kọ́bẹ̀rẹ̀ wà fún introduce me. You are suspended from this office for the next 4 weeks and with no salary. Tí mọ́mí ẹ bá bẹ̀ mí nígbà. O jẹ̀ mọ́rú dáàdì tó ní. Now, ṣé irú ìyẹn ló fẹ́ fi compare family tiẹ̀? Sáwọn yẹn bá èmi mu. Ṣé màmá ẹ̀ bá màmá tiẹ̀ mu? Now, sọ gangan sọ bẹ́ẹ̀ mu ni. Ẹ wà compatible. O ò lè fẹ́ o. And there you again tó bá tó try ẹ̀ pẹ̀lú mi. Inú ọ̀nà ìrìtá sọ́jà mi ní hesitate láti shoot ẹlẹ́sẹ̀. Èmi ò mọ̀ pé ọ̀dẹ́. Mo lẹ́ẹ̀lì fẹ́ra and tó bá tún gbọ́ wálé. Lẹ́nu ẹ̀ again, I give you a dirty slap. Talk again, I give you a dirty slap. Talk again, I give you a dirty slap. Silly girl. Mo ṣe mú mi ẹni mo fẹ́ fẹ́ ó ní future. Bàbá olówó, bàbá ọlọ́lá, bàbá onípò. Wálé. Ẹ dákun ẹ má máa fi ipò náà ní.
bẹ́ẹ̀ni tí yóò ọ̀la lè máa. pàápàá tọ́rọ̀ bá ti da àwọn àtọmọ tálíkà pọ̀ wọn kì í ronú wọn lẹ́ẹ̀mejì wọn kò wùwà bó ṣe wọn ṣáà ni wọn ti gbàgbé wípé ẹrú tó kú òun nìkan ló tán fún ìwọ̀fà tó bá sì ń ṣẹ́ mi ó sì lè gún àlọ́la àbí ta ló mọ̀ ọ̀la ta ló mọ̀ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la. kò sí màmí kò sí Elédùà nìkan ló mọ̀ àmọ́ ohun tó yìí jọ mí lójú gan ni pé kò ní kó jẹ́ omi àti Ayọ̀mídé nírú ilé ìmáṣẹ́lẹ̀ sí nítorí a nífẹ̀ẹ́ ara wa gan ni and I'm very sure pé ibi tó bá wà náà sìn ọkàn ẹ̀ náà lè balẹ̀ ibi tó bá wà nítorí ìfẹ́ tí àwa méjèèjì ní kì í ṣe ìfẹ́ ojú lásán ìfẹ́ ibi tó bá lọ kí n tẹ̀lé ẹ̀ ní ẹni tó kàn ń fìyà jẹ ọmọ ọlọ́mọ ni mo rí sí i. ìgbà tí bàbá ẹ̀ wà á mọ̀ bẹ́ẹ̀ yẹn kan wo Ọláwálé mi fi ara ẹ̀ lọ́kàn balẹ̀ ṣé o ti ń gbọ́ tèmi nǹkan tọ́lọ́run bá máa ṣe òun lọ́lọ́run máa ṣe o kódà kí bàbá Ayọ̀mídé ṣe jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́run bá ti kádàrá pé yín méjèèjì lè máa jọ fẹ́ra yín ẹ máa fẹ́ra yín tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀. ti sú mi mami. má jẹ́ kó sú ẹ ọkùnrin ni ẹ. mami ò sú mi Ọlọ́run. ibo ló wà. ọmọ bá ní sọ ká gbọ́ ká má ṣàgídí ọkàn. ni wọ́n tún bá yìí dá. bọ́lá wálé. bọ́lá wálé. bọ́lá wálé. ẹ ká sọ ma. báwo ni dáadáa ni ma. ó wà. kí ló ṣẹlẹ̀. bọ̀dá wálé ni. kí ló ṣe wálé. bí mo ti ń bọ̀ lọ́dọ̀ àti ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi mo rí wọn àwọn náà wọ̀ náà. bí wọ́n ṣe fẹ́ sọ dábàá ní kó gbé gbá wọn. báwo kò ṣe kí ni. kó gbé gbá wọn. mo gbé kí ni mo gbé ti gbá wọn ní ọ̀nà òní. gbogbo abiyamọ a ò ní sunkún lórí ọmọ o torí ọmọ ẹni ìnira ẹni a ò ní sunkún lórí ọmọ o má ṣe o gbogbo abiyamọ a ò ní sunkún lórí ọmọ o ọmọ kó ṣoṣo torí ọmọ ẹni ìnira ẹni a ò ní sunkún lórí ọmọ ìwọ ṣì wọnú ọlá ó fi fẹ́ tara tí ẹnìkan ṣoṣo ó fi rán ọmọ tèmi ẹyọkan ṣoṣo ó fi rán lọ sọ́run àpàpàǹdodo ọmọ ẹ̀yọkan ṣoṣo gbogbo ẹ̀yìn àlejò ọ̀nà tó ń gbé inú afẹ́fẹ́ àti ẹ̀yìn àlejò ọ̀nà tí ó ń fi àwọ̀sán sùn tí ó ń fi òru ṣiṣẹ́ bí mo pè é ní wákàtí kẹ́ wọ́n bá mi lọ sí ilé ìṣòwò ọ̀nà ọ̀la kẹ́ bá mi dá ilé ẹ̀rù kẹ́ bá mi fìtínú kẹ́ bá mi dààmú kó má rojú kó má ráyè kó má rí jẹ kó má rí mi kó má rí lọ kó má rí lọ káyé sí ẹ̀dá ọ̀bàjẹ́ kó má nà tún ṣe ọmọ èèyàn kan ṣoṣo ọmọ èèyàn kan ṣoṣo ọmọ èèyàn kan ṣoṣo ọmọ èèyàn kan ṣoṣo. wọnú ọlá àfìgbà tó fi agídí ọkàn àti inú líle yìí tó fi bà ìgbésí ayé mi jẹ́ mo hate pé mo dé sàkání ẹ̀ I hate you. àṣàgídí náà ń bá ìyá débi tó dáa mo sì fọwọ́ ara mi bà yàrá mi jẹ́. obìnrin mi má dáhùn agídí ọkàn ibi tí báyẹn dé nìyí ni ó sì látànṣe ọgbọ́ wọn fi dúdú gbélé yìí lójú ni a sì ká kú ọgbọ́ ìwọ sọrẹ́ntì ọgọ́rùn-ún òsì ní bẹ láyé ọlọ́dọ̀mógún aláyòmọ́gbọ̀n tí náà mi mú sí ọkà àádọ́ta bí mo sọ fún ọ pé mo lálàá ọ sọ fún mi pé alágọ̀ ó pé mo gànjọ́ náà lọ́hùn ṣe aláwọ̀ agbọ́n ní ìsàn àbí ọ̀gbọ́n alátẹ̀ ńlá ni ń tọ́ka síjọ́ iwájú fún yẹn ẹni ọba fura yóò fi kọ́gbọ́n ẹni tí ọba sì fura yóò jù sí kòtò ó ti já sí kùngùn ní ìsàbọ̀ kóṣù.
wo ẹja bá sọ lódò ẹja láàríran bí kọ̀ọ̀kan bá sọ lódò ojú àríran. ní kùrukùru bá bojú ọjọ́ ọ̀yẹ́ ńlá ní ìdúdú ọlọ kí mọ́lẹ̀ òde. Mọ́mí! Tuti! Ọkàn balẹ̀. Ọkàn balẹ̀. Ọkàn balẹ̀. Ìmọ̀kùn kẹtàn omi tí ìmọ̀kùn sí kílídù ọba wa ṣàtúnṣe rẹ̀. A máa fún lágbọ́mọ. Bíbẹ̀ kọ́ ohun tí ń bẹ náà rẹ̀. Ẹrẹ́bẹ̀ tẹ́lẹ̀ o. Ẹrẹ́bẹ̀ tẹ́lẹ̀. Bá ní sọ ká gbọ́ ká má ṣàgídí ọkàn ká má ṣe kó sóko ìparun ìkìlọ̀ ni má má ṣàgídí ọkàn. Odò tí ó tó nǹkan ní gbòmù ẹ̀ lọ má fojú rẹ̀ sọnù ọ̀lẹ́wò ọ̀lẹ́wò. Orí ẹni làwúre ẹni kádàrá ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ mà ní àyànmọ́ ẹni kò ní ṣàìṣẹ́ ọ́. Ẹ̀dá kan ò lè yí kádàrá padà ọ́ nọ́mbà wa ń bá ní sọ ò ká gbọ́ ká má ṣàgídí ọkàn ọ̀lẹ́wò. Bá ní sọ ká gbọ́ ká má ṣàgídí ọkàn ká má ṣàgídí ọkàn ká má ṣe kó sóko láyé. Ẹ̀san máa ń bẹ ẹ dákun ẹ fẹ́ sọṣẹ́ ó ń bẹ ẹ fẹ́ sọ ṣayẹ. Ẹ̀san máa ń bẹ ẹ dákun ẹ fẹ́ sọṣẹ́ ó ń bẹ ẹ fẹ́ sọ ṣayẹ. Bálọ̀ bálọ̀ àbọ̀ wá bọ̀ àbọ̀ ti dé bàbá ẹ̀san ẹ dákun ẹ wò gbẹ̀yìn bó ti rí. Ẹ̀san ti dé ọ́. A ò lè fọkọ́ sílẹ̀ ká fọwọ́ kómi gbogbo wa la mọ̀ ohun tí ó dá. Kò sóhun ìkọ̀kọ̀ tí ò ní padà wá tú káwẹ̀yìn wo ká tó ṣe bí. Ìkà àpò níkà dandan ni ẹ̀san máa ti dé ọ́. Ẹ̀san máa ń bẹ ẹ dákun ẹ fẹ́ sọ ó ń bẹ ẹ fẹ́ sọ ṣayẹ. Ẹ̀san máa ń bẹ ẹ dákun ẹ fẹ́ sọṣẹ́ ó ń bẹ ẹ fẹ́ sọ ṣayẹ. Bálọ̀ bálọ̀ àbọ̀ wá bọ̀ àbọ̀ ti dé bàbá ẹ̀san ẹ dákun ẹ wò gbẹ̀yìn bó ti rí. Ẹ̀san ti dé ọ́. Lógbàlógbà lópolópo lógbàlógbà ẹ ṣayé jẹ́jẹ́ ẹ yé fagídí ọkàn ṣayé ẹ ò fẹ́ kọ́mọ fẹ́ ṣàlàkà ẹ ti gbàgbé akúnlẹ̀yàn tí ò ṣe é yé. Àwọn òtòṣì wọ́n ń dẹ́ni sùn dá ọ nílé ayé yìí má fi kó nàyàn dípò máa padà wá náà ni. Ẹ̀san máa ń bẹ ẹ dákun ẹ fẹ́ sọ ó ń bẹ ẹ fẹ́ sọ ṣayẹ. Ẹ̀san máa ń bẹ ẹ dákun ẹ fẹ́ sọṣẹ́ ó ń bẹ ẹ fẹ́ sọ ṣayẹ. Bálọ̀ bálọ̀ àbọ̀ wá bọ̀ àbọ̀ ti dé bàbá ẹ̀san ẹ dákun ẹ wò gbẹ̀yìn bó ti rí. Ẹ̀san ti dé ọ́. Ẹ̀san máa ń bẹ ẹ dákun ẹ fẹ́ sọṣẹ́ ó ń bẹ ẹ fẹ́ sọ ṣayẹ. Ẹ̀san máa ń bẹ ẹ dákun ẹ fẹ́ sọṣẹ́ ó ń bẹ ẹ fẹ́ sọ ṣayẹ. Bálọ̀ bálọ̀ àbọ̀ wá bọ̀ àbọ̀ ti dé bàbá ẹ̀san ẹ dákun ẹ wò gbẹ̀yìn bó ti rí. Ẹ̀san ti dé ọ́. Ẹ̀san máa ń bẹ ẹ dákun ẹ fẹ́ sọṣẹ́ ó ń bẹ ẹ fẹ́ sọ ṣayẹ. Ẹ̀san máa ń bẹ ẹ dákun ẹ fẹ́ sọṣẹ́ ó ń bẹ ẹ fẹ́ sọ ṣayẹ. Bálọ̀ bálọ̀ àbọ̀ wá bọ̀ àbọ̀ ti dé bàbá ẹ̀san ẹ dákun ẹ wò gbẹ̀yìn bó ti rí. Ẹ̀san ti dé ọ́. A ò lè fọkọ́ sílẹ̀ ká fọwọ́ kómi gbogbo wa la mọ̀ ohun tí ó dá. Kò sóhun ìkọ̀kọ̀ tí ò ní padà wá tú káwẹ̀yìn wo
ká tó ṣe bí ìka àpòhàn níka dandan ni ẹ̀san máa ti dá ọ. ẹ̀san máa ń bẹ ẹ dákun ẹ̀fẹ̀ sọ ó ń bẹ ẹ̀fẹ̀ sọ ṣàyẹ. ẹ̀san máa ń bẹ.